A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ. Ààrẹ àná Muhammadu Buhari ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu lórí iṣẹ́ takuntakun rẹ̀ láti ìgbà tí ó ti gba ipò pẹ̀lú gbogbo ìṣòro ọrọ̀ ajé tí orílẹ̀-èdè ń kojú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Buhari, ó ní kò sí nǹkan púpọ̀ tí èèyàn kan lè ṣe láti tán ìṣòro orílẹ̀-èdè nítorí ìṣòro ọ̀hún dí gágá. Ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè túbọ̀ ń peléke sí i lẹ́yìn tí Buhari fi ipò sílẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Ọjọ́ ìyànsípò ni Ààrẹ Tinubu kéde wípé ìjọba rẹ̀ kò ní lè tẹ̀síwájú àti máa san ìrànwọ́ epo nítorí èyí kò ṣe àǹfààní fún ìjọba. Ìpinnu yìí mú kí owó jálá epo lọ sókè látorí n185 sí n600 ó lé. Bákan náà, lára àtúpalẹ̀ ìṣèjọba rẹ̀ ní ti owó náírà tí ó mú kí owó náírà máa ṣubú yakata ní gbogbo ìgbà tako owó dọ́là. Èyí ti wá mú owó náírà gòkè sí i láti n1,400 sí n1,900. Bí ó ṣe ń rá bàbà láàrin iye yìí, bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń fi gbogbo ìgbà lérí àti gùnlé ìyanṣẹ́lódì. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ lánàá ní ìlú Daura, ìpínlẹ̀ Katsina, níbi tí ó ti gbàlejò ikọ̀ ọ̀gá aṣọ́bodè yányán Comptroller General pẹ̀lú àwọn alámòjútó àjọ aṣọ́bodè NCS, Buhari ní ìṣèjọba jẹ́ iṣẹ́ tí ó le fún ẹnikẹ́ni. Ó wáá rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n rọ́jú pẹ̀lú ìṣòro ọrọ̀ ajé tó ń lọ lórílẹ̀-èdè, kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún ètò àti òfin ìjọba tó ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí àwọn mùsùlùmí òdodo ṣe ń bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan. Alága àjọ tó ń ṣàmójútó Hajj National Hajj Commission of Nigeria (NACON) Jalal Arabi ti tẹnu mọ́ pàtàkì ìfarajìn àti ìgbàgbọ́ nínú ìṣòro tí orílẹ̀-èdè ń là kọjá. Síwájú àkókò yìí ni Sultan ti Sokoto Sa'ad Abubakar kéde ọjọ́ Ajé ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 gẹ́gẹ́ bí ọjọ́ kìíní ààwẹ̀ Ramadan. Bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkéde yìí wáyé látàrí bí wọ́n ṣe gan ní òṣùpá ní ọ̀pọ̀lọpọ̀ ibi lórílẹ̀-èdè ní ọjọ́ Àìkú tí í ṣe ọjọ́ 29 oṣù Ṣàbáàn tí ó túmọ̀ sí ọjọ́ 11 oṣù kẹta. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ fún oṣù Ramadan ni alága NACON fi rọ àwọn mùsùlùmí láti ní ìfaradà. Ó ní apá kan nínú ẹ̀sìn Islam ṣe ìdánimọ̀ ìgbàgbọ́ òye Allah tí ó dìrọ̀ mọ́ gbogbo ìgbé ayé ènìyàn, lára rẹ̀ ní àsìkò ìṣòro àti ìyàn. Arabi ní lótìítọ́ ìṣòro kan tàbí méjì lè máa wáyé láwùjọ, ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ wípé Allah wọ inú gbogbo ìgbésí ayé ẹ̀dá, lára rẹ̀ ní àsìkò ìṣòro oúnjẹ, kí a sì ṣe alábàápàdé rẹ̀ pẹ̀lú ẹ̀mí ìfẹ́, sùúrù, ojú àánú. Ó ní a ní oṣù kan gbáko láti fi rawọ́ ẹ̀bẹ̀ sí Aláwùrábí fún ìdásí láti òkè wá ní gbogbo ẹ̀ka ìgbésí ayé wa bí a ti ń gùnlé ìrìnàjò ti ẹ̀mí. Kí a jọ pawọ́pọ̀ mú ìgbàgbọ́ wa sí ojú iṣẹ́, kí a sì bẹ̀bẹ̀ fún okun láti lè dúró ṣinṣin nínú ìgbàgbọ́ bí ìpèníjà bá fẹ́ wáyé. Ó wáá fi àsìkò yìí kí àwọn mùsùlùmí kú àjọyọ̀ ìbẹ̀rẹ̀ oṣù alápọ̀nlé. Bákan náà ni Arabi gba mùsùlùmí ní ìmọ̀ràn kí wọ́n fi ààyè gba ẹ̀mí Ramadan, kí wọ́n rí ìpèníjà orílẹ̀-èdè gẹ́gẹ́ bí àǹfààní láti gbinlẹ̀ nínú ẹ̀mí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olóyè nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Nasarawa, Sínátọ̀ Abubakar Danso Sodangi ti di olóògbé. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, Sínátọ̀ tí ó ṣaṣojú ìwọ̀ oòrùn Nasarawa ní ilé ìgbìmọ̀ fún ọdún 12 di olóògbé lánàá ọjọ́ Àìkú ọjọ́ 10 oṣù kẹta ọdún 2024 lẹ́ni àádọ́rin ọdún 70 years. Sodangi sìn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ìpolongo
ìpolongo àtúndì ìbò fún gómìnà Abdullahi Sule ní ọdún 2023. Wọ́n yàn án sí ipò sínétọ̀ ìwọ̀ oòrùn Nasarawa constituency ní oṣù karùn-ún ọdún 1999 kí wọ́n tó tún yàn án sí ní ọdún 2003 àti 2007. Ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀ kò tíì di mímọ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró NDLEA ti fi ọwọ́ ṣìkún òfin mú arábìnrin kan ẹni ọdún 26, Ọbásanmi Esther Ìyanu, tí ó ń pèsè ohun mímu tí wọ́n ń pè ní Squishes. Nígbà tí ikọ̀ àjọ NDLEA ṣe ìkọlù sí ibi kọ́lọ́fín rẹ̀ ní ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun, ó kéré tán 16.5 litres ẹrù òfin pẹ̀lú oríṣiríṣi ohun mímu bíi mólì àti cannabis ni wọ́n rí gbà nígbà ìkọlù. Èyí ń wáyé bí àjọ NDLEA ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Abba Thomas ní agbègbè Igbó Elérin ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 6 oṣù kẹta, ọjọ́rú tí ó kọjá. Níbẹ̀ ni wọ́n ti rí lítà 84 Squishes, codeine 1.1 litre, kìlógíráàmù 4 cannabis sativa àti kóró tábìlẹ̀tì 1000 tramadol, 800 tablets of tramadol. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi tí ó sọ eléyìí di mímọ̀ sọ wípé ikọ̀ wọn rẹ́bùrú ọkọ̀ tí ó kó egbòogi olóró yìí pamọ́ sí apá ẹ́ńjìnì ọkọ̀ tí ó ń ná ìpínlẹ̀ kan sí òmíràn, interstate bus, bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àwọn bàbá àgbàlagbà méjì nídìí iṣẹ́ egbòogi olóró. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ń lọ lọ́wọ́ pẹ̀lú dẹ́rẹ́bà ọkọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Loliam Dominic, ẹni ọdún 35. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú bàbá àgbàlagbà ẹni 70 ọdún 70 years. Malam Maigemu Adam àti Yamama Musa, ẹni ọdún 65 65 years, pẹ̀lú egbòogi olóró ní ọjọ́ Àbámẹ́ta, pẹ̀lú ọmọkùnrin ẹni ọdún 24 àti 28 ní Maiduguri bí wọ́n ṣe rí 32,000 abẹ́rẹ́ tramadol gbà ní ọwọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi èròǹgbà rẹ̀ hàn lónìí wípé òun ṣetán àti gbógun ti wàhálà Fúlàní darandaran lórílẹ̀-èdè. Ààrẹ jẹ́jẹ̀ẹ́ láti ṣe àgbékalẹ̀ ètò tí yóò fòpin sí rògbòdìyàn láàrin ọ̀sẹ̀ 2 sí 3. Tinubu sọ èyí níbi ìfilọ́lẹ̀ ẹ̀rọ ìgbàlódé fún ètò ọ̀gbìn ní ìlú Minna, ìpínlẹ̀ Niger. Bákan náà ni ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gómìnà ní láti pèsè ilẹ̀ tí yóò ràn wọ́n lọ́wọ́ àti múṣẹ́ yá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààrẹ, ó ní kò sí ìdí fún orílẹ̀-èdè láti má lè bọ́ èrò inú rẹ̀ pẹ̀lú kólòbó mílíìkì lójúmọ́ bí ètò ọ̀gbìn bá ṣe dáadáa. Bí wọ́n bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn darandaran tí wọ́n sì ṣe ìpèsè fún ibùjẹ ẹran wọn, àwọn gómìnà gbọ́dọ̀ pèsè ilẹ̀. Òun gẹ́gẹ́ bí ààrẹ yóò fún wọn ní ètò tí yóò wá ojútùú sí ìṣòro láàrin ọ̀sẹ̀ kan sí 2. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Cross River Basi Otu ti ní kí alága Civil Service Commission Uko Inaku lọ rọ́kúnlé. Wọn kò sọ ìdí kankan tí ìgbésẹ̀ yìí fi wáyé nínú àtẹ̀jáde tí akọ̀wé ìjọba akàwé-gboyè Anthony Owan Eno buọwọ́ lù. Lójú ẹsẹ̀ ni wọ́n yan Maurice Efiwat láti fi rọ́pò rẹ̀ ní wàràǹṣeṣà. Bákan náà ni Otu yọ akọ̀wé àgbà rẹ̀ Emmanuel Ogeche tí ó ti fi ìgbà kan rí jẹ́ alága àwọn akọ̀ròyìn lórílẹ̀-èdè NUJ nípò. Láti ìgbà ìyànsípò Ogeche ní oṣù 7 sẹ́yìn ni àròyé ti ń wáyé wípé kò ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀. Otu ti wá yan Comrade Nsa Abbas Gill, alága ẹgbẹ́ NUJ ní ìpínlẹ̀ Cross River, gẹ́gẹ́ bí akọ̀wé àgbà rẹ̀ tuntun.
Linus Obogo tí ó sìn gẹ́gẹ́ bí igbákejì akọ̀wé àgbà sí gómìnà àná Ben Ayade ni wọ́n ti dá padà gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì lórí ìròyìn. Àwọn mìíràn tí wọ́n tún gba ipò tuntun ni Ọmọọba Edwin Okon gẹ́gẹ́ bí alága ìṣúná abẹ́nú Internal Revenue Service àti Abang Sylvester Ortu gẹ́gẹ́ bí Chief of Protocol. Kí gbogbo ipò tuntun yìí bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.